jàgínní rondo ọwọ́ ọkọ tẹ̀yàwó ojúdá ojúdojú apọ́n koko orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá wí fọ́mọ ẹni ó yẹ kó gbọ́ ni iná jó dórí kókó agarada kálukú takọtabo Donald Trump ó ti dẹ́rù bà gbogbo ìlú kálukú wá ń tọ̀ sí ṣòkòtò ṣùrùṣùrù ṣe bó pẹ́ tá a ti ń pariwo ààbò tá a ti ń pariwo Boko Haram sétí yín Bọ́lá tẹ́ ẹ di létí bíi gángan pàkú wa ń di tá a kéékèèké tẹ́ ẹ sòfin pé kí wọ́n mọ̀ mẹ́ni tó bá ti pariwo lórí Boko Haram kiri ọ̀gá Bọ́lá Tinubu àpábíò ẹ gbúrò Donald Trump ẹ̀ ń sá kiri àṣẹ lójó ẹ̀ láyà Donald Trump olórí orílẹ̀-èdè Amẹ́ríkà ló dún kòkò mọ́ yín tí gbogbo yín wá ń sá kolobá gbogbo senators wọ́n ń gbọ̀n jìnnìjìnnì wọ́n ń sá kiri wọ́n ń ṣubára àṣé ẹnìkan ń bẹ tó lè sọ yín dojo ogun dé gbogbo yín wá ń sá gíjogíjo ìgbà wo la ti ń pariwo Boko Haram fún Bọ́lá Tinubu àti Buhari tó ṣe pẹ́gbẹ́ yín ló kó wọn wọ Nàìjíríà kí ló dé tẹ́ ẹ wá ń sá léńje ṣé nítorí Donald Trump lẹ́ ń sá kíjokíjo sófin tẹ́ ẹ ṣe ní Nàìjíríà ò lè mú Donald Trump àtàwọn ọmọ ogun rẹ̀ ni mo gbọ́ pé wọ́n ń kógun ń bọ̀ ẹ̀ ń sá kiri sẹ́yìn ò lè dúró dogun ni ṣe bẹ́yìn lẹni Boko Haram ẹ̀yin lẹ́yìn fẹ́ẹ̀sì lé wọn lórí ṣe bẹ́ẹ̀ ní AK-47 tó pọ̀ ẹ wá tẹ́pọ̀ ìjọba Nàìjíríà ẹ sì wá tẹ́ pátápátá Nàìjà wá dorílẹ̀-èdè yẹ̀yẹ́ níbo lọ́wọ́ àkù ibo lẹ fẹ́ mọ́ sá lọ ayé ti fẹ̀yìn lélẹ̀ agídí pin ajura wa lọ wà láì tìjàkadì kọ́ Mr. Bọ́lá Tinubu àṣẹ ẹ̀ láyà ọ̀rọ̀ Boko Haram ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń gbé yẹ̀wò nílé ìgbìmọ̀ asòfin Àbújá lẹ́yìn tẹ́ ẹ gbọ́ ìfẹ́ Donald Trump ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń kórìjọ ọmọ ẹrú kú wọ́n lọ sí sígbó ọmọ ìwọ̀fà kú wọ́n lọ sí sórí àkìtàn ọmọ ọba kú wọ́n lọ sí gbàgede ẹ wòjọba kòsìbérò ìjọba dàdàngọ́ ní ẹ wá fi tiyín kó bọ́mọ Nàìjíríà tógun bá dé níbo làwa tó kù ń sá lọ ṣé tí wọ́n bá dé sọ̀rọ̀ ó mọ ní ti Boko Haram péré tógun bá ṣẹ́yọ ṣé yọ ọmọ nítẹ̀yìn nìkan níbo la fẹ́fẹ́ ìjà ogun ò ní fẹ́ dé nínú Nàìjíríà ẹ wo ọdún tá a ti ń pariwo Boko Haram ẹ̀yin tẹ́ wà níjọba Nàìjíríà tàná tẹ́ wà níjọba tòní ṣe bẹ́yìn lẹ kó Boko Haram wálé nítorí pé ẹ fẹ́ gbàjọba lọ́wọ́ pindípi ẹ̀rọ̀kọ̀ tán ẹ̀dọ́kọ̀ padà ọlọ́kọ̀ lòun ọ̀fẹ́ mọ́ ọkọ̀ ya lẹ́nu ọkọ̀ òwúlò ọmọ Nàìjíríà alfa ṣé ẹ ti ń palẹ̀ mọ́ ṣé ẹ ti rẹ́dì fógun ṣé ẹ ti gbọ́ pé Donald Trump ń bọ̀ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ wọ́n lọ fẹ́ wá tú wa sílẹ̀ nínú ìpayín keke ni ṣùgbọ́n ẹ tún jẹ́ àwọn ojú kejì ọ̀rọ̀ ọ̀hún ó ti ní bá mi ó lè ní Donald Trump ṣe ló fẹ́ fi ti Boko Haram bò wá lójú kì í ṣe báńdíìtì gangan lọ̀ràn tí ń wá ṣẹ́yìn ọmọ pa Amẹ́ríkà wọ́n fẹ́ wá kó wa lẹ́rú nù torí pa ti ń bá wọn Chinese ṣe wọ́n rí pa ti dọ̀rẹ́ China ló ń dùn wọ́n owó wa ti ń gbéra díẹ̀díẹ̀ owó wọn ti ń di yẹpẹrẹ ó fẹ́ tẹnu bọ́pọ̀ mo fẹ́ ká fura ó ṣeé ṣe kó jẹ́ jìbìtì lọ̀rọ̀ ọ̀hún fẹ́ já sí kí wọ́n wá kó wa sí wàhálà ara gbígbé ìrú ètò ọrọ̀ ajé wa ní ilé epo tí Dangote ṣẹ̀ṣẹ̀ kọ́ tó ní òun fẹ́ kó tóbi tó jẹ́ pé nílẹ̀ Áfíríkà kò ní sílé epo bẹ́ẹ̀ láéláé ẹ wá lọ wo iye tí wọ́n ń ṣẹ́wó nígbà kan ẹ lọ wo oríṣiríṣi ohun àlùmọ́ọ́nì ilẹ̀ tí ń bẹ ní Nàìjíríà ètò ọrọ̀ ajé àtohun àlùmọ́ọ́nì ilẹ̀ tí ń bẹ ní Nàìjíríà ó ṣeé ṣe kó jẹ́ pé òní Donald Trump ń ṣiṣẹ́ lé lórí ọmọ Nàìjíríà oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ní gbogbo wa ń lọ èmi ò lè pé ẹ fààyè gba Donald Trump kọ́mọ di jìbìtì tó bá yá ńlá ṣe ní ẹ kíyèsílẹ̀ ọ̀rọ̀ àwọn Amẹ́ríkà wọ́n ti mọ̀ ṣòro Nàìjíríà pé ti Boko Haram lógun tí wọ́n lè fi tàn wá kí wọ́n fi wọlé sí wa lára lórílẹ̀‐èdè yìí ṣá tá a lè pé nítorí rẹ̀ pé kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ wa kí wọ́n wá bá wa jagun Boko Haram làwa ń wí tó jẹ́ pé ó ní tó wà lábẹ́ ọ̀rọ̀ ẹ wo gbogbo ìlú t'Amẹ́ríkà ti lọ gbèjà ẹ wo gbogbo orílẹ̀‐èdè tí Donald Trump kọ́ mọ ogun lọ ipò wo ni wọ́n wà lásìkò yìí ná ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fà bọ̀ bá dìé ogun tẹ́ ẹ rò pé yóò gbè wá tó bá dé ó lè kó wa sínú wàhálà orílẹ̀-èdè wo l'Amẹ́ríkà ṣèrànlọ́wọ́ ogun fún tó ṣe pé lódindi 20 ọdún ìlú ọ̀hún ò rójú wọ́n ní ojú àpá ò lè jojú ara ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti jiná tí òwú dénú ẹ jẹ́ mọ́ kíyèsílẹ̀ ọ̀rọ̀
ìjọba tiwa lórí wọn ti dàrú pátápátá látòrí olóògbé Buhari títí déjọba tàsìkò yìí wèrè pátápátá ni wọ́n. ṣe bẹ́ẹ̀ mọ ọdún tí wọ́n ti dágunlá lórí ikú tí ń pọmọ Nàìjíríà káàkiri nílé lóko. à ń gbé nípa à ń dáni lọ́nà ìjọba ló ṣètò àkóbá fọmọ Nàìjíríà. Boko Haram tí wọ́n ń pariwo níbí ṣé bí wọ́n lé wọn ní Burkina Faso àbẹ́yìn ọ̀gbọ́n níbí. ó buni lára má sọ ìjọba wa ló léwúrẹ́ ìjọba náà ló sì lóko tí wọ́n ń jẹ ìjọba ló ń fẹ̀mí àwa èèyàn ṣòfò ó jọ pé ó ní tí wọ́n ń gbà níbẹ̀. kò sí tó ní kí Donald Trump ó sinmi ogun kọ́ mọ́ kógun bọ̀ tó bá ti jẹ́ pélé àwọn rẹ́ẹ̀pù sẹ́nétọ̀ àti ilé pírẹ́sidẹ́ǹtì lógún ọ̀hún ọmọ ìyà kì í ṣe ń tó burú. gbogbo yín ẹ jókòó sílé ìgbìmọ̀ asòfin lórí Boko Haram ẹ mọ̀ ń tẹ́ ẹ lè ṣe. ẹ gbọ́ gìrìgìrì ẹsẹ̀ àwọn òyìnbó ẹ wá ń yàgbẹ́ òdì. ṣé bí soldiers nìkan làwọn òyìnbó fẹ́ kó wá tí wọ́n fẹ́ kó wá kí wọ́n wá jagun Boko Haram kí lẹ wá ń sojo kí lẹ ń bẹ̀rù fún Bọ́lá Tinubu. ṣe bẹ́yìn gan ní sójà rẹpẹtẹ alámọ̀tẹ́kùn ẹni fìjìláńtẹ́ kí lọ́wọ́ adé tẹ̀ ń bẹ̀rù ìjà. alẹ́ bẹ̀ Donald Trump pé kó jọ̀ọ́ kọ́mọ̀ tí ì wá o ṣùgbọ́n ká tó dá Donald Trump dúró ẹ béèrè lọ́wọ́ Bọ́lá Tinubu tó rẹ́dì láti lé Boko Haram sígbó. ṣé Bọ́lá Tinubu mọ bí ó ṣe yanjú wọn? ká tó mọ̀ bá wọn bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká rò ó lẹ́ẹ̀mejì pé ṣó lè yanjú ṣó lè dá bẹ́ẹ̀ kó dùndùndùn. ẹ̀yin lẹ̀ ń ṣojo bógun bá kúkú dé èmi ò lè bógun lọ. ààfin onírìṣà ni wọ́n lọ rèé sá sí bọ́ǹbù Donald Trump ò lè dọ́dọ̀ tàwa kò sí wàhálà fáwa ọmọ Ifẹ̀ ká mọ́ gbádùn lókù. ẹ wá gbọ́ ẹ wògbà tí alàgbà Fẹ́mi Fálànà ti ń pariwo látàyè Buhari ni bàbá ti ń sọ pé ẹ tètè paná Boko Haram ẹ dá wọn wèrè tẹ́ ẹ kó wọ̀lú padà. Barrister Fẹ́mi Fálànà ó gbéjọba lọ sílé ẹjọ́ ó ń ké tantan pé yóò di wàhálà tó bá yá. Barrister Fẹ́mi SAN ṣe rò pé kọ̀mọ́ tí ń ṣe ni ọlọ́pọlọ pípé tó ti mọ tó lè dogun. ọ̀rọ̀ àgbà tí ọba ṣẹ lóòrọ̀ tó bá dalẹ̀ adihúlàhúmọ̀. Donald Trump ń bọ̀ o kìrìkìtì kìtàkìtà kìrìkìtàkìtà. ìjọba ẹjẹ́ mọ́ sá lọ ẹjẹ́ mọ́ sàsùnpìyè. ogun wa dé tán kíákíá lọ́jọ́ kan ṣoṣo wọ́n ti kórìjọ wọ́n kórìjọ nílé ìgbìmọ̀ asòfin wọ́n ń sọ Gẹ̀ẹ́sì bọ́ọ̀lùgì. wọ́n ní wọ́n fẹ́ yan aṣojú nílé ìgbìmọ̀ asòfin àgbà kí wọ́n lọ bẹ Trump l'Amẹ́ríkà. mo tiẹ̀ gbọ́ wọ́n tún lẹ́rù ń bà wọ́n láti lọ bẹ Trump l'Amẹ́ríkà ǹjẹ́ kí ló dé? wọ́n ní báyọ̀ lè mú wọn sílẹ̀ kálukú wọn náà ni wọ́n ń sá tí wọ́n ń gbórí wọn lọ. ìgbà tí wọ́n sọ pé 25 million fẹ́nì kọ̀ọ̀kan tó bá fẹ́ lọ wọ́n tún fẹ́ fi kówó jẹ ni. wọ́n ní 75 lọ́nàrẹ́bùs tí wọ́n fẹ́ lọ bẹ Trump l'Amẹ́ríkà. Donald Trump jọ̀ọ́ fẹ́lẹ́ yìí fà wá létí ẹ jọ̀ọ́ a ṣe bẹ́ẹ̀ ti wí tí wọn ò bá wá lé Boko Haram lọ títí di 2027 ẹ má wulẹ̀ fà wá létí mọ́ ẹ yọ sí wa lójijì ni ojoojúmọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń kú ẹkún nílé ẹkún lóko lójú ọmọ Nàìjíríà. ìjọba tó bá wù yẹn ṣàtúnṣe àti lólùgbèjà ọmọ Nàìjíríà ti lẹ́ni tá a ké sí tó bá yá kẹ́ ẹ tó ṣe second term. Boko Haram bandit wọ́n gbọ́dọ̀ lọ rọ̀bìrọ̀bì kidnappers ó gbọ́dọ̀ dínkù bẹ́ẹ̀ bá fẹ́ tẹ́ pátápátá torí Donald Trump ń bọ̀. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni. èmi Kúnlé Ọlógùndúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí irúnmọlẹ̀ tí pèdè àrà.